Ẹ kúrọ̀lẹ́. Ẹ kú dédé wòyí, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ṣé everything ṣe yum. Mi ò really wá ṣe show ní èní. Mo kàn fẹ́ fún yín ní àwọn information kan ni. Èní mo mo ti túrun mi, mo ready láti lọ ṣe mí. Number 1, mo fẹ́ ṣe disclaimer lórí page kan tí mo tún share rí, ṣé ti rí. Ó ní òun Yínká TNT WhatsApp group. Ọmọlọ́lá Fádáhùn sí ló create page yìí. Ó lóun Yínká TNT for WhatsApp group. Mo tún fi àsìkò yìí sọ fún yín pé mi ò ní any WhatsApp group o. Any group yàtọ̀ sí bí ẹ ṣe ń wò mí. Mi ò ní any WhatsApp group, mi ò ní any Telegram group, mi ò ní any group at all. Yínká TNT page nìkan ni mo ní. Mi ò ní any WhatsApp group. Eléyìí sìn ó pe rẹ̀ ní Ọmọlọ́lá Fádáhùn sí. Ó ní Yínká TNT WhatsApp group tiwa ni. Kì í ṣe scam o, scam ni o. It's a scam. Kì í ṣe awalamúnudù of Facebook ṣe bẹ́ẹ̀ kọ́. It's a scam ni. Mi ò mọ nǹkan kan nípa ẹ̀. Mi ò mọ nǹkan kan pa ẹ̀ o, scam ni o. Mi ò ní any WhatsApp group yàtọ̀ sí page mi tẹ́ tí ń wò mí. Ìyẹn Gbọ́tìtà Ojoko ẹ jọ̀ọ́ o, mi ò ní any WhatsApp group. Number 2, mo ní gbogbo nǹkan tó wà lára obìnrin òun ló jẹ́ ká jẹ́ Iyo Aiye. Tó bá ní obìnrin ní Iyo Aiye, kí ni nǹkan tó mean láti sọ pé àwa ní Iyo Aiye? A máa pàdé ní ọjọ́ Tuesday. Àwọn ọkùnrin kan wá bá mi àtàwọn obìnrin kan wọ́n ní èmi sọ wípé kí àwọn obìnrin àbí àwọn ọkùnrin kó máa sọ̀rọ̀ nípa pé wọ́n ń dóbò ń ta òbò ìta dùn ju àwọn lọ, pé ṣé okó ìta náà ṣé kò kí ń dùn mọ́ obìnrin ni. Now a wá fẹ́ sọ̀rọ̀, so a máa sọ̀rọ̀ lórí ṣé obìnrin máa ń tìtorí ṣé owó nìkan ló máa ń mú obìnrin yan àlè. Ìjẹ́ obìnrin lè fi owó ra okó àlèdó? Àwọn nǹkan tí mo fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ tá máa jíròrò lé lórí ni o. Ṣé owó nìkan ló máa ń jẹ́ kí obìnrin lọ dóko ń ta? Ṣé obìnrin lè fi owó ra okó àlèdó? Ṣé obìnrin máa ń gbádùn okó àlè ju okó ọkọ lọ? Ṣé mo pa ti sọ pé a ti sọ ọkùnrin máa gbádùn òbò àlè, ni a máa sọ ṣé obìnrin máa ń gbádùn okó àlè ju okó ọkọ lọ? Ṣé obìnrin máa ń fi okó ra àlèdó? Ṣé owó nìkan ló mú obìnrin dó okó àlè? Eléyìí la máa sọ ní ọjọ́ Tuesday ní agbára Ọlọ́run la máa ṣe show yẹn. It's going to be an interactive section. It's going to be a call-in show from the beginning to the end. Àwọn obìnrin àwọn ìfà mo sọ fún yín pé àwọn obìnrin máa gba obìnrin tó bá tó gbangba sùn lọ́yọ́ tó láyà láti open up fún wa pé okay okó àlè dùn mọ́ òun, nǹkan tó ń ṣe ló ń ṣe ìlélẹ̀, ó máa gba gift lọ́wọ́ mi personally. Then ẹni tó bá lè explain reason tó ṣe ń pe obìnrin ní Iyo Aiye, àwa ní Iyo Aiye, kí ló dé tó fi ń pè wá ní Iyo Aiye, ó ní gift lọ́wọ́ mi. On Tuesday it's going to be 6 o'clock. Ṣé obìnrin máa ń gbádùn okó àlè? Tí wọ́n bá ń gbádùn okó àlè, kí ni reason tó fi ń gbádùn okó àlè? Ṣé obìnrin lè fi owó ra okó àlè dó? Pé kóbìnrin máa sanwó fún àlè láti máa dó òun. Then ìjẹ́ owó nìkan ló mú obìnrin lọ dóko àlè? Ṣé owó nìkan ló mú obìnrin dóko àlè? A máa sọ níjọ́ Tuesday ní ọjọ́ ní dédé agogo 6. And àwọn obìnrin ló ní show yẹn. Àwọn obìnrin ló really ní show yẹn jù. Pé kọ́ pè wọlé, kí ló mú wọn, kí ló sódà kí ẹ̀yin ọkùnrin kẹ́ lè kọ́gbọ́n. Ìwọ tó bá tọ́jú ìyàwó ẹ̀ àbí ìwọ tó bá ní problem pẹ̀lú ọkọ ẹ̀, ìjẹ́ lóòótọ́ bí obìnrin bá ń refuse ọkọ ẹ̀ nínú ilé fún okó dídó, ìjẹ́ ó máa ń refuse àlè fún okó dídó? Obìnrin tó ń refuse ọkọ ẹ̀, ìjẹ́ kò kí ń pe àlè pé kó wá dó òun? Gbogbo ẹ̀ la máa sọ níjọ́ Tuesday ní dédé agogo 6. Ní dédé agogo 6 a máa ṣe show yẹn. A dẹ̀ máa discuss nípa obìnrin ní Iyo Aiye, pé kí làwọn nǹkan tó wà lára wa, kí tẹ̀ ní reason tí wọ́n fi ń pe kí ni nǹkan fi ń pe obìnrin ní Iyo Aiye, kí ló tó fi ń pè wá ní Iyo Aiye, kí làwọn nǹkan tó wà lára wa? Ìjẹ́ nítorí àwọn nǹkan tó wà lára náà ṣe ń pè wá ní Iyo Aiye? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ìjẹ́ Iyo Aiye la jẹ́ lóòótọ́? Ìjẹ́ Iyo Aiye la jẹ́ lóòótọ́? So ẹ má gbàgbé níjọ́ Tuesday, ìjẹ́ okó obìnrin, ìjẹ́ okó àlè máa ń dùn mọ́ obìnrin? Ìjẹ́ owó nìkan ló máa ń mú obìnrin lọ dóko àlè? Ìjẹ́ obìnrin lè fi owó dó okó àlè? Ìjẹ́ obìnrin máa ń refuse, ṣé ó máa ń kọ okó orun fún ọkọ ẹ̀
tó dẹ̀ máa ń lọ ń gbá àlè, ìjẹ́ obìnrin máa ń gbádùn okó àlè ju okó inú ilé lọ. A ti ṣe tí ọkùnrin pé ṣé ọkùnrin máa ń gbádùn òbò ìyàwó ju òbò ilé lọ. A ti ṣe adẹ̀ tún lè no mo kàn fi ṣe pre-recorded ni, but ọkùnrin lè wá confirm ẹ̀ fún wa pé ìjẹ́ wọ́n ń gbádùn òbò ìyàwó ilé, ìjọ ń gbádùn òbò àlè wọn ju òbò ìyàwó ilé lọ. Kí ni reason tí wọ́n ṣe ń gbádùn òbò àlè gan? Torí èmi sọ mo ní ọkùnrin a máa gbádùn òbò àlè ju òbò ìyàwó ilé lọ. Mo máa fẹ́ kí ọkùnrin wá really confirm ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀. Kí ni reason tó ṣe ń gbádùn òbò àlè kí ni àwọn nǹkan tí òbò ìyàwó ilé ò ní tí òbò àlè ní? Gbogbo nǹkan tá máa sọ níjọ́ Tuesday ní dédé agogo 6. Show yẹn máa loud gan o, torí àwọn èèyàn máa jẹ ẹ̀bùn. Àwọn tó bá bold tí wọn ò mú ipá kan bọ̀kan nínú, tí wọn ò parọ́, wọ́n máa jẹ ẹ̀bùn ní ọwọ́ mi. Ẹni tó bá bold tó pè wọlé, the first 3 callers lóbìnrin, ó máa jẹ ẹ̀bùn lọ́wọ́ mi. Ẹ̀bùn yẹn mi ò ní sọ, ẹ get account number yín ready, ẹ máa jẹ ẹ̀bùn lọ́wọ́ mi. Kó tó dìgbà náà, ẹ jọ̀ọ́ o, èmi ò mọ̀ nípa group yìí o. Mo ń ṣe disclaimer sí, ẹ má lọ join any WhatsApp group o. Ọmọlọ́lá Fádáhùn sí yìí, group tó dálẹ̀ yìí, mi ò mọ̀ ń pa ẹ o. Mi ò mọ̀ ń pa ẹ, mi ò ní any private group yàtọ̀ sí Yinka TNT page o. Ẹ jọ̀ọ́, ẹ má lọ join any group o. Mi ò ní any private group o. So ẹ jẹ́ èèyàn kan tí ń sọ wípé àlè we have time for each other. Gbogbo ẹ̀ la máa sọ níjọ́ Tuesday. Show yẹn máa loud gan. Wọ́n ní àlè we have time for each other. A máa sọ níjọ́ Tuesday, àwọn èèyàn máa pè wọlé. First 3 people tó bá pè wọlé, wọ́n ní wọ́n máa gba gift lọ́wọ́ mi. Kó tó dìgbà náà, ẹ jẹ́ kí n máa fi ìsìn ìṣe àlọ. Ire o, ó dàbọ̀.